má jẹ́ kọ́kàn yín máa bàjẹ́ tẹ́ ẹ bá gbọ́ pé àwọn tẹ́ ẹ mọ̀ léèyàn Ọlọ́run tàbí tẹ́ ẹ bá rí torí tẹ́ ẹ bá gbọ́ pé ẹni ẹ mọ̀ léèyàn Ọlọ́run ṣe burúkú ẹ gbọ́ ni ẹ máa ń gbà. tẹ́ ẹ bá gbọ́rọ̀ ìbàjẹ́ síyàn tẹ́ ẹ bá gbà pórí yín ò pé bíi ní kí ẹ wádìí ohun gbogbo dájú ẹ sì kí ni o ẹ ti òtítọ́ mú. tẹ́ ẹ bá tiẹ̀ wá rí ẹ̀yin gẹ́gẹ́ fúnra ara yín bá ẹ rí wà bàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ má jẹ́ kó dàrú fún yín. èèyàn ni sẹ́rí ẹ̀yin gan ẹ ń ṣe rere lónìí torí pé ẹlẹ́ni ire láyìíká ẹni ire tó bá kúrò lọ́dọ̀ yín téèyàn burúkú bá pàgọ́ tì yín ẹ wù àbí níbi ìdí sọ pé ẹgbẹ́ burúkú ó máa ń ba ìwà rere jẹ́ gbà Pọ́ọ̀lù bẹ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n sì wà ó kò ń bẹ̀ tán ni wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀ ìní Jésù wípé kò sẹ́ni tó tọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ tó yẹ fún ìjọba ọ̀run ní ti Jésù sọ ni pé ó lè bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú mi kọ́ ọ mọ́ tẹ̀síwájú láti máa tẹ̀lé mi kórìí ẹ̀ má burú. tí Ọlọ́run bá ti fi pọ̀ ọ̀nà rere hàn wá tí a ní ẹni rere tó ń fi hàn wá á gbọ́dọ̀ so mọ́ ẹni rere káyé wa ó lè